ṣé wọn pé àrọkún báyìí lẹ́pọ̀ òyìnbó wọn wá lọ rọ́kún sí i kò yẹ. Báyọ̀ òun náà gbọ́ nǹkan tó sọ ó ti o mi ì ṣe lálẹ́ àná ẹ jẹ́ kí n sùn mọ́jú bí kan ṣe ń lé mi níwájú ni kò ń lé mi lẹ́yìn pàápàá jùlọ tí ẹ ló pọ̀ jù mi ì ṣe ó ti dá báyìí. ṣé wọn pé ó yẹ kó máa dúpẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà ń bẹ yẹn o tí wọ́n complain pé wọn ò ṣe dáadáa àti pàápàá ọmọ púpọ̀ náà ti complain. Báyọ̀ mo ní mo ti wà ókè àṣekún ilé mi. kì í pààyàn. ṣé kí ni Báyọ̀ bẹ̀rẹ̀ àlọ́ láti Báyọ̀ yọ mi ì ṣe sẹ́wọ́n máa ṣe mi sílẹ̀. láyé báwo gbẹ̀gbẹ̀ ni ìjọ mẹ́ta àlàáfíà làwọn ojú ẹ̀ máa dùn. mo sọ olóyún. mo lóyún Láìdé fámi dúpẹ́ mo lóyún. ta ló wà fún ẹ lóyún gan. Láìdé mo ní kó mú ẹnu kúrò lọ́rọ̀ yìí. pálapàla ìlú àpàlà. mo ní kí ló máa mú kí ló máa já ó lóun mọ ẹni fẹ́ fún wa òkè. ṣe lórí òde ọṣọ láti sọ pé ohun ọkọ tó ṣe lọ́sàn síbi iṣẹ́ lẹ́kọ̀ọ́ ló ń pè padà rẹ̀ kò yẹ ọ̀la ìdíkẹ́ ọba mísì rẹ̀ ìyá ọ̀rẹ́ mo sùn torí ẹ pé ṣá Láìdé mo ní kó mú ẹnu kúrò lọ́rọ̀ mi kí ni problem ẹ náà ó ti sọ fún ẹ mú ẹnu kúrò lọ́rọ̀ mi kúkú ẹ ìjọ wo lèmi délé yín tí mo bí ẹ pé kí ló jẹ sùn tàbí tí mo bí ẹ nípò àwọn ẹni tó ń fẹ́ Láìdé mú ẹnu kúrò lọ́rọ̀ ẹ ṣùgbọ́n ọkọ̀ parun ló ń lọ yìí. ta ló fún ẹ lóyún náà mẹ́ẹ̀ta. yes dear. kí ló ń ṣẹlẹ̀. àpariwo kan sọ̀rọ̀ rẹ̀. wọ́n ní mo gbọ́ ní yàrá ń sìn mo sáré jáde náà. ṣé mo pé condition tó wà yìí ó ní láti máa pariwo ṣé mo pé ipò ẹlẹgẹ́ ló wà mi ì fẹ́ kó pariwo jù lọ. ẹ káàsán sísá. bá ti ṣe tán ọba mi yà. all right. mo sún sórí ẹ pé ṣá orí ẹ ò pé o mọ nǹkan tó ń ṣe mọ́ ó kó parun ló ń lọ yìí. Láìdé mo ti sọ fún ẹ pé kó mú ẹnu kúrò lọ́rọ̀ yìí wọ́n wá dalé mi rú mo ti sọ fún ẹ moreover mo sọ fún ẹ pé contract ní kíní business dẹ̀ ni ó mú owó wọlé fún mi tó bá ló gbọ́ Láìdé dìde mo ní kó wá máa lọ kí n dìde ń lé ẹ jáde nílé mi àwa dalé mi rú jáde kémi jáde Láìdé jáde nínú ilé mi má dalé mi rú mi jáde. ẹni tó ń gun àkàsọ̀ ẹni kó rọra àkàsọ̀ a máa gbé ní ṣubú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti sùúrù wọ́n la fi ń gun àkàsọ̀. mo fẹ́ dogun mo fẹ́ dọ̀kan ìyẹn nílé ayé lásìkò tó ẹ̀dá rẹ̀ yìí ẹni tó ń gun àkàsọ̀ ẹni kó àkàsọ̀ a máa gbé ní ṣubú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti sùúrù la fi ń gun àkàsọ̀.
òtítọ́ lẹ̀ mọ Ìbàdàn ẹ ò mọ láyé gbogbo ewúrẹ́ ni wọ́n ń kọjú ẹni tó ń gun àkàsọ̀ ẹni kó rọra àkàsọ̀ a máa gbé ní ṣubú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti sùúrù òun la fi ń gun àkàsọ̀. Àkúnlẹ̀ ìhàn òun làdá ayé bá adélé ayé tọ́jú nǹkan gbogbo wa ẹni tó ń gun àkàsọ̀ ẹni kó rọra. tí ò sí láburú. àwọ̀ òkè akọni ká yọjú sí yín náà ni mo kàn ní pé kí n wá introduce àwọn ọkọ mi sí yín ni mẹ́ta ni wọ́n Báyọ̀ Wálé ìkẹta wọn Déolú kò sí around nsìn ó lọ on business trip ṣùgbọ́n tó bá ti dé àjọ wa yọjú sí yín. ẹ káre inú yín ó dùn. Dádì àwa náà mọ ẹ̀tọ́ tó yẹ ká ṣe akọni ká wá yọjú sí yín ni by the time tí Déolú bá dé tá mẹ́tẹ̀ẹ̀ta bá wà àtọmọlúàbí wa ṣe. ẹ ṣoríire làárọ̀ mi ní bàtà kí ló tù fẹ́ ẹ̀ là lọ̀rọ̀ ọ̀ gbọ́ mọ̀lẹ́bí ọkọ àtọkọ ẹbí náà ní gbogbo wọn sí èwo gangan ní fìkà ló tùrú pọ̀ mo fẹ́ mọkọ rẹ gan nù wọn. Dádì mo sọ fún yín pé àwọn mẹ́ta ni méjì ló wà ń bí sìn Báyọ̀ Wálé ìkẹta wọn Déolú kò sí around ó lọ on business trip tó bá ti dé àjọ máa wá yọjú sí yín. n tí ò ń gbìyànjú àti sọ ní ìsìn ni wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń bà lé ọ ni wọ́n ń dìde. bẹ́ẹ̀ ni sà. àwọn mẹ́ta ni wọ́n fún ọ lóyún. bẹ́ẹ̀ ni. wọ́n fi àgbo wèrè rán ni. nílẹ̀ Yorùbá tí í ṣe àṣà bàbá wa àti nínú mọ̀lẹ́bí wa níbo ló ti gbọ́ rí tí obìnrin kan ṣoṣo tó ń fẹ́ ọkọ mẹ́ta pọ̀. Dádì ayé ń ṣerú ẹ̀. Dádì ẹgbẹ́ mi láì kí n sa àwọn ọ̀rọ̀ kéékèèké kan. sọ. ẹni láyè gba ìran àwọn bàbá yín ṣé ní táìmù yẹn ọkọ àtàdálẹ̀ ń lò ẹ máa fẹsẹ̀ rìn lọ sóko ṣé nísìnyí ayé kọ̀ǹpútà ńlá wà ọpọ́n ti sún ojú ti là tap ẹ ti get results. mo gbádùn ẹ. ayé ṣe rẹ̀ náà. ẹnu rẹ dùn bẹ́ẹ̀ ni àjọ ọ̀lẹ̀ àgbo wèrè ni wọ́n fi rọ yín. torí yín ọba dàrú tọpọlọ yín ọdọba ẹmẹ máa dé kàtàkàtà ṣé ẹ lọ́sí wèrè wá inú ẹ gbọdọ̀ kí bí ẹnu ajá wọ́n lé ọ̀n bàtà ní. wọ́n dì yín ni tí ìbá ṣe pórí yín dàrú ẹni pàlàpàlà ń tí ọ̀sẹ̀lẹ̀ rí ẹ fẹ́ bá yé jẹ́ ẹ wò bí mo ṣe ń wò yín yìí àti pé ìwọ Mọ́sún tó o bá fẹ́ gbélé ayé ní rọrùn ni mò ń sọ fún ọ sórí oyún tí ń bẹ́nu rẹ̀ yìí oyún àwọn wèrè tó o gbé sínú yìí kọ́ ya mọ bó ṣe lọ yọkù mẹ́. Bàbá ẹni kí ọmọ yìí lọ ṣẹ́yún tó bá ṣẹ́ oyún tá à ń sọ ń pa yìí tó bá gbàbẹ lọ́nkọ́. tó bá kú ọ bẹ́tà ju pé kó gbélé ayé kọ́ mọ́ ba orúkọ bàbá mi jẹ́. ìyá ò tẹ́ possible sá. àní kò possible ibẹ̀ la máa ti wojú ara wa. ṣé àwọn Yorùbá máa ń ní ká ní sùúrù kọ́rọ̀ balẹ̀ tẹ̀ wá nú àwọn Yorùbá máa ń ní chill. mo gbádùn yẹn ṣe rí wèrè tẹ́ ẹ dìpọ̀ ibi ẹ dì í sí ògúrùn tó níwò ètò. ẹ̀yin ọmọ wa ni kó àwọn àdámbì àdáńdá sí sẹ́lẹ̀ ìyá wèrè ni ẹ ti bàbá ẹ tó ọmọ wọlé padà. wọ́n yẹ kí wọ́n gbé pangolo sí kẹ́gbẹ́ wọ́n ń jí ìjòyè. bàbá wọ́n mọ̀ dáná o. ẹ má try ẹ bàbá ẹ má try ẹ. wọ́n dáná fi yọ yín ọ̀la pé ní èsè jímọ̀ ni tó bá jí ọjọ́ jímọ̀ tí máa ń wọ gídúgbò pẹ̀lú yẹn ẹ̀ bá gbádùn mi ọ̀ya ẹgbẹ́ pangolo yẹn bọ́ta.